ní báyìí tí Tribuna ti sọ pé Tinubu ló wọlé, kí lẹ tún fẹ́ ṣe o? Lóòótọ́ Peter Obi sọ pé òun ò ní gbà, ṣùgbọ́n òun fúnra ẹ̀ yóò ti fojú ara rẹ̀ ríbi tọ́rọ̀ òun já sí. Ẹgbẹ́ Labour tó fi dìbò ti fọ́ sí méjì. Ìdájọ́ tó sì ń retí pé yóò fóun lágbára ló jẹ́ ń ṣe ló fìdí rẹmi ń bẹ̀ yẹn. Ohun tó ṣẹlẹ̀ yìí kò ṣàjòjì sÁtìkú Abubakar. Òun náà ti mọ̀ pé tẹ́tẹ́ lòun ń ta. Èyí jẹ èyí ò jẹ ni. Nígbà tí ó sì jẹ, gbogbo ariwo tó kù tó ń pa, ariwo káyé má gbàgbé mi ni. Nígbà tí wọ́n bá dìbò ààrẹ ńlẹ̀ wa, táwọn ẹgbẹ́ òṣèlú tàbóǹdùpò tí ò wọlé bá gbéra pa tó lòun gba wájú Tribuna tàbí ilé ẹjọ́ lọ, àwọn tí wọ́n bá mọ̀ yóò sọ fún un pé kó jókòó jẹ́, kó má fowó àtàkókò ẹ̀ ṣòfò. Nítorí tó bá ti jẹ́ bó ààrẹ ní Nàìjíríà yìí, kò sí Tribuna tàbí ilé ẹjọ́ tí ó yà ààrẹ tí wọ́n ti ṣèbúra fún tó sì ti wà nípò ààrẹ, kódà tó bá fojú hàn gbangba pẹ́ni tí wọ́n ti búra fún náà jẹ̀bi, tó sì yẹ kí wọ́n lé dànù kúrò lórí àga. Ìṣòro wà gan-an láti ṣe bẹ́ẹ̀ Nàìjíríà yìí, irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí. Kò sì jọ pé yóò ṣẹlẹ̀ lásìkò yìí bó bá ṣe pé bẹ́tò òdìbò àti tòṣèlú wa ṣe wà nìyí. Èyí tó burú ni pé níṣe làwọn olóṣèlú ó máa fi gbogbo àkókò tẹ́jọ́ tí yóò padà já sáwúrúju náà bá ń lọ lọ́wọ́ kọ́kàn àwọn aráàlú sókè. Tí ṣe ajé tàbókò òwò gidi kan ò ní ṣeé ṣe, nítorí kálukú ni ó máa retí ìdájọ́ náà. Ẹjọ́ náà ó túbọ̀ máa pa àwọn ọmọ Nàìjíríà ń yà sí i. Nítorí bá Haúsá ṣe ń tẹ̀lé ọmọ Haúsá ni Ìgbò ó máa tẹ̀lé ọmọ Ìgbò, tí Yorùbá náà ó máa tẹ̀ lára wọn. Pẹ̀lú gbogbo ohun tó wà nílẹ̀ yìí, báwo lèyìn ó ṣe rí ìdájọ́ òdodo? Kódà níbi tí ìdájọ́ náà bá tiẹ̀ ti jódodo, àwọn tọ́rọ̀ kàn ó sọ pé kì í ṣèdájọ́ òdodo. Ọ̀rọ̀ náà ò sì dàrú márààlú lójú débi pé wọn ò ní méyì tí wọn ó gbàgbọ́ rárá. Àwọn lọ́ọ̀yà tí wọn ó dúró lánàá ń di ẹjọ́ kan tí wọn ò ní kò dáa kíyàwó fọ́kọ ẹ̀ létí, èèwọ̀ ni. Àwọn yìí kan náà ni wọn ó dúró ń di ẹjọ́ míì lónìí tí wọn ò ní kò sóhun tó burú bí ìyàwó bá fọ́kọ ẹ̀ létí, pàápàá tó bá jẹ́nu ló ń bí i. Ṣé èèyàn sínú òbí lè fẹ́ lòmíì létí ni? Ṣùgbọ́n bọ́rọ̀ ẹjọ́ òṣèlú bá ti ṣẹlẹ̀ báyìí, àsìkò oúnjẹ àwọn lọ́ọ̀yà ti dé tí wọ́n ó sì máa tàwọn oníbàárà àwọn gbọ̀ngbọ̀n. Kódà bó hàn sí gbogbo ayé pé oníbàárà ọ̀hún ó lè jàre ẹjọ́ náà. Èyí ló ṣe jẹ́ pé bẹ́tò òṣèlú àti ìdìbò ilẹ̀ wa bá wà báyìí, kò sẹ́ni tí ó jàre ààrẹ tí wọ́n ti búra fún, ààrẹ tó ti ń ṣèjọba nínú ẹjọ́ ìdìbò kankan. Ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn yìí ti yan àwọn mínísítà tí wọ́n ń ṣiṣẹ́ fún un. Nínú àwọn mínísítà yìí lè tí gbogbo adájọ́ pátá wà lábẹ́ ẹ̀ wà. Ààrẹ yìí ti yan akọ̀wé ìjọba, ẹni tó ṣe pé gbogbo ètò àkóso àwọn òṣìṣẹ́ ìjọba pátá abẹ́ ẹ̀ ló wà. Ààrẹ yìí ti yan olórí àwọn òṣìṣẹ́ ààrẹ, ẹni tó ṣe pé gbogbo ohun tí ààrẹ bá fẹ́ pátá ni wọ́n ò mú ṣẹ. Ààrẹ yìí sì ti yan àwọn olórí ológun pátá títí dórí olórí ọlọ́pàá. Ó sì ti yan olùdámọ̀ràn lórí ètò ààbò tí í ṣọ̀gá gbogbo wọn. Òṣìṣẹ́ ìjọba ládájọ́. Adájọ́ Nàìjíríà kò sí lómìnira. Adájọ́ Nàìjíríà fẹ́ gbàgbéga lẹ́nu iṣẹ́. Ààrẹ nìkan tàbáwọn tó ránṣẹ́ ni wọ́n lè gbéga. Adájọ́ Nàìjíríà fẹ́ fẹ̀yìntì pẹ̀lú àlàáfíà. Ààrẹ àtàwọn ọmọọṣẹ́ ló lè jẹ́ kélé yìí ṣeé ṣe. Bí bẹ́ẹ̀ kọ́, ọ̀sán gangan ládájọ́ náà ó jábọ́ tí ó sì máa rìn gbòòrò kiri títí tí ó fi kú. Paríparí ẹ̀ ni pé kò sẹ́nìkan tó wà ní Nàìjíríà yìí ná àwọn òṣìṣẹ́ ọba tí wọ́n ó túdì ẹ̀ wò tí wọn ò ní bàgbẹ́. Ṣàṣe èèyàn ló wà tí ò ní wá àbàjẹ́ kan tí wọ́n ti hù, tàbí èyí tí wọ́n lè fi ti ọ̀ràn mọ́ wọn lọ́rùn kíákíá. Ààrẹ tí wọ́n ti búra fún yìí ló ní gbogbo olórí ẹ̀ka tó ń múni fún wá àbàjẹ́. Òun ni wọ́n ń ṣiṣẹ́ fún. Kò sì sẹ́ni tí wọn ò lè gbé. Kódà kẹ́sùn tí wọ́n bá fi kàn má jẹ́ bẹ́ẹ̀. Ààrẹ ló lọ́lọ́pàá, òun ló ní DSS, òun ló ní sójà. Báwo ni ó wàá ṣe rọrùn fàdájọ́ kan kó jókòó kó lóun fẹ́ dá ààrẹ náà lẹ́bi, tàbí tí ò ní kò wọlé ìbò tí wọ́n ti dì látòṣù keje sẹ́yìn? Kò sàdájọ́ bẹ́ẹ̀ Nàìjíríà níbí. Awólọ́wọ̀ pe Ṣàgàrí lẹ́jọ́, pẹ̀lú báwólọ́wọ̀ sì ti ṣe mòfin tó. Ilé ẹjọ́ ní kúrúǹtù ni wọ́n ní Ṣàgàrí ló wọlé. Àwọn èpo èmi lọ sílé ẹjọ́ nítorí Ọbásanjọ́, Buhari lọ sílé ẹjọ́ láyé Ọbásanjọ́, Àtíkù lọ sílé ẹjọ́ láyé Yar'Adua, ó lọ láyé Jonathan, ó lọ láyé Buhari. Ṣùgbọ́n ibi tewúrẹ́ ń jẹ bọ̀ǹsó èrè ni gbogbo wọn jẹ. Kò sàdájọ́ kan tí ó dá ààrẹ Nàìjíríà tó wà lórí oyè lẹ́bi. Kẹ́nikẹ́ni má fọkàn sí rárá. Bí nǹkan ó bá dára, àfi kí wọ́n yé tó dìbò padà.
káwọn òṣòfin wá wófin míì tí ó sọ pé kí wọ́n tó búra fẹ́nikẹ́ni tàbí kí wọ́n tó pè láàrẹ àfi tí wọ́n bá parí ẹjọ́ yòówù tó bá súyọ ń di ìbò náà. Bá a bá ti ṣèyí tó jẹ́ tá a bá dìbò tán tí wọ́n búra fáàrẹ ni wọ́n wá ń gbáwọn adájọ́ kan dìde pé tìrìbùnà yẹ̀yẹ́ lásán là ń fara wa ṣe. Nàìjíríà kì í ṣe Amẹ́ríkà, kì í ṣe UK. Corruption ti jẹ́ ti fún tẹ̀dọ̀ tiwa dálu. Kò sàdájọ́ tí ó dá ààrẹ Nàìjíríà tí wọ́n bá ti búra fún lẹ́bi. Kò ṣẹlẹ̀ rí, kò sì lè ṣẹlẹ̀ àfi lọ́jọ́ tí Nàìjíríà bá yófin ẹ̀ padà nìkan. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.